Mo tún kí yín káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV, ibi tá a ti máa ń mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àbí onírúurú ìwà láabi míì tá a ti máa ń mú wá fún yín. Ó tó di pé ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún lẹ́nu mi. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Bashir ń bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n dókè lọ́hùn náà, mò ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Ó dáa ló ní pápápá tá à ń ṣe ní pápá ká má bàa farapa kí n máa mú àwọn ìròyìn náà wá fún yín. Ìròyìn eléyìí ló ń wá láti ìpínlẹ̀ Benue, ló ń sọ di mímọ̀ wípé ìyá kan mọ̀ ní tó jẹ́ opó àti àwọn ọmọ àtàwọn ọmọ rẹ̀ tí gbogbo wọn jẹ́ 6. Òun náà ni wọ́n mọ̀ ti da èrò ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n mu ògì ẹ̀kọ tán. Bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ gan ni pé wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ ìsinmi tó kọjá lọ yìí ní agbègbè Egba níjọba ìbílẹ̀ Àgàtú ní ìpínlẹ̀ Benue o. Wọ́n ní ṣe ni wọ́n ní ìyá yìí tó jẹ́ opó àti àwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ tí ń gbé ní ọ̀dọ̀ rẹ̀ tí gbogbo wọn jẹ́ 6. Òun náà ni wọ́n mọ̀ da èrò ilé ìwòsàn. Ẹnìkan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún tórúkọ tiẹ̀ ń jẹ́ Àdájì. Òun náà ni ó ń sọ di mímọ̀ wípé ní kété tí wọ́n mu ògì ẹ̀kọ tán ní àárọ̀ ọjọ́ náà, ó di pé gbogbo wọn ní inú bẹ̀rẹ̀ sí ní run wọ́n tí ara wọn ò sì gbé pọ́npọ́n mọ́ o, ni wọ́n fi gbé gbogbo wọn lónídìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tí ń bẹ ní tòsí agbègbè náà. Ẹni tó wá jẹ́ dókítà tó ní ilé ìwòsàn ọ̀hún tí wọ́n forúkọ ẹ̀ lédè gẹ́gẹ́ bí dókítà Ọ̀yájè Súlè, nígbà tí ó máa sọ̀rọ̀ onígbà tí ó ṣe àyẹ̀wò fún àwọn ọmọ àti ìyá ọ̀hún, wọ́n rí mọ̀ wípé nínú ògì ẹ̀kọ ilé tí wọ́n mu, òun náà ló jẹ́ pé àwọn kẹ́míkà kan ń bẹ níbẹ̀. Wọ́n ní ó ṣe kó jẹ́ pé àgbàdo ilé tí wọ́n fi ṣe ògì ẹ̀kọ ọ̀hún, ó jẹ́ pé kẹ́míkà tí wọ́n máa ń fi sí àwọn àgbàdo tán fẹ́ gbìn, òun náà ni wọ́n pò pọ̀ mọ́ àgbàdo ọ̀hún, wá jẹ́ pé àgbàdo náà ni wọ́n lọ fi ṣe ògì ẹ̀kọ ilé tí wọ́n mu. Wọ́n ní òun ló ṣokùnfà bí àwọn 6 pẹ̀lú ìyá ọ̀hún tí wọ́n jẹ́ 7 tí wọ́n fi dùbúlẹ̀ àìsàn lẹ́yìn tí wọ́n mu ògì ẹ̀kọ náà tán. Ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue. Ìyá kan àti àwọn ọmọ àtàwọn ọmọ rẹ̀ tí gbogbo wọn jẹ́ 6 pẹ̀lú ìyá náà tí wọ́n jẹ́ 7, wọ́n di èrò ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n mu ògì ẹ̀kọ tán nípínlẹ̀ Benue àkíkà. Nínú ìròyìn míì tó tún lákàkì lọ́wọ́ mi lákò yìí, òun náà ni ti ìròyìn eléyìí tó jẹ́ pé téèyàn bá jorí àwọn tó bá débi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ yóò bomi lójú pòròpòrò. Wọ́n ní àjọ panápaná ní ìpínlẹ̀ Kwara, òun náà ni wọ́n mọ̀ ti gbé òkú arákùnrin kan tí wọ́n rí òkú rẹ̀ nínú kànga kan ní agbègbè Manja Surawa ní ìlú Ìlọrin gangan tí ṣe olúlu ìpínlẹ̀ Kwara. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ lọ́jọ́ ìsinmi tó kọjá lọ nìkan bí ní ọjọ́ 4 nínú oṣù kẹjọ ọdún yìí. Òun náà ni wọ́n dédé rí òkú arákùnrin náà ní àdúgbò ọ̀hún tí wọn ò sì mọ bí ó ti jẹ́ gan, wọn ò sì mọ ẹyẹ tó ṣu arákùnrin ọ̀hún, wọn ò bẹ́ẹ̀ ni wọn ò mọ ẹni tó súnmọ́ rárá. Wọ́n kì í ṣàdédé rí òkú rẹ̀ nínú kànga ní agbègbè ọ̀hún. Wọ́n nígbà tó di nǹkan bíi aago 8 àárọ̀, òun náà ni wọ́n ké sí àjọ panápaná ní agbètẹ́lẹ̀ tí wọ́n bẹ ní agbègbè náà láti wá gbé òkú arákùnrin náà kúrò nínú kànga náà. Wọ́n ní kété lóní pápápá náà ni wọ́n sáré lọ sí àdúgbò Aliara ní agbègbè Manja Surawa nílùú Ìlọrin ọ̀hún, tí wọ́n sì lọ gbé òkú arákùnrin náà, wọ́n gbé kúrò nínú kànga, wọ́n gbé ilé, wọ́n yọ̀ǹda òkú rẹ̀ fún àwọn ọlọ́pàá sì ti wá lọ gbé sí ilé ìgbókùpamọ́sí eléyìí tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn eléyìí òun náà ló lákàkì wá láti ìpínlẹ̀ Èkó, níbi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ṣe tẹ arákùnrin kan eléyìí tó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ tẹ́lẹ̀ rí. Bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ gangan ni pé wọ́n ní ọwọ́ tẹ arákùnrin ọ̀tán forúkọ ìlédè gẹ́gẹ́ bí Fatai Magaji. Wọ́n ní ọwọ́ tẹ̀ nìkan bí ọ̀sẹ̀ 3 sẹ́yìn ní àdúgbò Ládégbòye ní agbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní tó sì ṣe náà ni pé ó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ tẹ́lẹ̀ rí Ọ̀pẹ́yẹmí Ṣóyínká. Wọ́n ní bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ gangan ni pé wọ́n ní àwọn méjèèjì ló jẹ́ pé wọ́n ti ń fẹ́ra tẹ́lẹ̀, ṣùgbọ́n látàrí onírúurú àìyedè kan
àwọn méjì wọn sọ̀rọ̀ fún àwọn ìgbà díẹ̀ wọn nígbà tó wáyá òun náà ni Magaji Fatai ló wá ké sí Ọpẹ́yẹmí wípé aáwọ̀ tí ń bẹ láàrin wa o òun fẹ́ kí àwọn parí rẹ̀ wípé kó wá bá òun nílé. Bẹ́ẹ̀ ni Ọpẹ́yẹmí tó gbéra pa tó lọ bá Magaji Fatai tó lọ bá a nílé o lẹ́yìn awuyewuye míì tó tún wáyé láàrin wọn òun náà ni arákùnrin Fatai Magaji yìí ló bá mú ọ̀bẹ ló fi gbẹ̀mí lẹ́nu Ọpẹ́yẹmí ló fi gún ṣẹ̀kẹ̀ṣẹ̀kan débi pé ó gún ní ìgbà 22 káàkiri oríkìríkì ara rẹ̀ ó tún gún ní ojú ẹ̀gbẹ́ òsì rẹ̀ tí ojú ọ̀hún tó sì yọ́ ta nígbà tí ó wá gún tán kọ́ ni ó fẹ́ palẹ̀ òkú rẹ̀ mọ́ kó sì lọ gbẹ́lẹ̀ kòtòkótó kó lọ sin síbẹ̀ kó tó dáa di pé ó sá kúrò nílé. ẹni tó wá jẹ́ bàbá onílé ibi tí arákùnrin ọ̀hún tó ń yálé gbé sí ó náà ló wá lọ fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí àmọ́ kó tó di pé àwọn ọlọ́pàá ó dé Magaji Fatai ó mọ̀ ti sá lọ ó ti fẹsẹ̀ fẹ́ àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn ńkọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n ń wá ńkọ́ tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń dọdẹ rẹ̀ ọwọ́ padà tẹ̀ ní agbègbè Ìkòròdú ní ilé ìgbafẹ́ kan níbi tí òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti gbafẹ́ ń bẹ̀ wọ́n fi kélé òfin gbé ó sì ti wà ní àkóló ọlọ́pàá báyìí látàrí pé ó fi ọ̀bẹ ó fi gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ ní agbègbè Ìkòròdú nípínlẹ̀ Èkó àkíkà. Àwọn àgbọ́gbárímù ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ látòrí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV fún ti tàkókò yìí ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir Mbaba tó bí mi lọ́mọ títí ìgbà míì tá a tún máa pàdé eré àti àánú olówó ọba kó máa bẹ́ẹ̀ nìkan kan àgbé ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.